èyí ni ohun tí ọ̀jọ̀gbọ́n kọ́láwọ́lé ní kí ìjọba ṣe lórí ṣíṣe àgbékalẹ̀ ìlànà lórí àwọn àrùn tí a lè kó àti èyí tí a ò lè kó láti mú ìgbélárugẹ bá ìlera àwọn ará ìlú. ọ̀jọ̀gbọ́n ayọ̀délé kọ́láwọ́lé ti ẹ̀ka ìmọ̀ nípa oògùn lílò ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ clinical sciences ní ilé-ẹ̀kọ́ gíga fásitì tìlú ìlọrin ti pè fún ṣíṣe àgbékalẹ̀ ìlànà tuntun lórí àwọn àrùn tí a lè kó àti èyí tí a kò lè kó láti mú ìgbélárugẹ bá ìlera àwọn ará ìlú. ọ̀jọ̀gbọ́n kọ́láwọ́lé tó pe ìpè yìí lásìkò ìgbà tó ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rin-lé-ní-igba ti ilé-ẹ̀kọ́ gíga fásitì náà tó tọ́ka sí àwọn ìlànà kan lórí lílo tábà àti mímu ọtí gẹ́gẹ́ bí èyí tí yóò mú ìgbèrú bá lílọ-bíbọ̀ àti jíjẹun nínú àlàáfíà ara tó ní ṣíṣe eré ìdárayá ládùúgbò àti ní pápá ìṣeré ìdárayá ṣe pàtàkì. ó tẹpẹlẹ mọ́ pé ìjọba nílò láti mú ìgbèrú bá ètò ìlera pàápàá jùlọ ní àwọn agbègbè tí wọ́n ti nílò rẹ̀ láti tètè mọ irú àrùn tó bá ń bá ènìyàn fínra àti ìtọ́jú rẹ̀. ó ṣàlàyé pé gbígbógun ti àrùn tí a lè kó látara ẹnìkan sí ẹnìkan àti èyí tí a ò lè kó látara ẹnìkan sí ẹnìkan kò tí ì pin báyìí tó sì yẹ kí a sì múra sí ìgbìyànjú láti gbógun ti àwọn àìsàn yìí nípa ṣíṣe ìwádìí, fífi ìmọ̀ kún ìmọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ àti kíkópa àwọn ará ìlú. ọ̀jọ̀gbọ́n kọ́láwọ́lé wá rọ ìjọba láti ṣe ìfilọ́lẹ̀ ìpolongo lórí àwọn ewu àti dídáàbòbò àwọn àrùn wọ̀nyí gẹ́gẹ́ bí ó ti sọ wípé ṣíṣe àgbékalẹ̀ owó tó tọ̀nà àti ohun èlò láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn ètò tó wà fún dídènà àwọn àrùn yìí pẹ̀lú iṣẹ́ ìwádìí, pípèsè ohun amáyédẹrùn lẹ́ka ètò ìlera àti ètò ìlanilọ́yẹ̀ àwùjọ náà ṣe kókó àti wípé kí ìjọba ṣe ìrànwọ́ fún àwọn ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga tó lè ṣètọ́jú àwọn àrùn tó léwu bíi ìtọ̀ ṣúgà àtàwọn àìsàn míì. bákan náà kí wọ́n pàrọwà sí àwọn iléeṣẹ́ aládàáni àtàwọn oníléeṣẹ́ ńláńlá láti dókòwò lórí mímú ìgbèrú bá ètò ìlera àti ṣíṣe àgbékalẹ̀ àwọn ètò lọ́lọ́kan-ò-jọ̀kan lórí bí a ti lè kojú àwọn ewu tó wà níbi àwọn àìsàn ọ̀hún. ní ìparí, kí àwọn ilé ẹ̀kọ́ gíga pọn ní dandan fún àwọn òṣìṣẹ́ rẹ̀ láti máa ṣe àyẹ̀wò ìlera ara wọn láti tètè mọ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ ìtọ́jú lórí èyíkéyìí àìsàn tó bá fẹ́ wọlé tọ̀ wọ́n. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.